ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o. Bàbá Adebayo ní wọ́n ní ọ̀rọ̀ Trump tó wá sí Nàìjíríà pé Ọlọ́run fẹ́ fi ogun èyí ja gbogbo àwọn tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú ni o. Wọ́n ní Ọlọ́run fẹ́ fi ogun èyí jà wọ́n láàmú ni o, torí ẹ̀ ni Trump ṣe yarí pé gbogbo àwọn tó wá ń di ìwà bàjẹ́ yìí gbogbo ọ̀nà láti mú. Bàbá Adebayo ní ẹ sáàkì Shettima o, pé Shettima mọ̀ ń pa gbogbo wàhálà tó ń lọ́lẹ̀, wọ́n ní kàn sáàkì Shettima. Wọ́n ní Ọlọ́run fẹ́ la orílẹ̀-èdè Nàìjíríà kọjá, nígbà orílẹ̀-èdè tí Ọlọ́run fẹ́ràn jù ní Nàìjíríà, nígbà àwọn ìran yìí ó dẹ̀ ti fẹ́ wá sí ìmúṣẹ báyìí, kò sí ọ̀nà àní-àní, kò síbi tí wọ́n fẹ́ sá lọ. Wọ́n ní ó ti dé góńgó pé ìjọba United States wọ́n ti surround gbogbo Nàìjíríà báyìí o. Wọ́n ní gbogbo àwọn olórí wọ́n ti ń sá kíjokíjo báyìí. Wọ́n ní kò sí ibi tẹ́ máa sá gbà o, kò sí no way out fún yín, gbogbo yín náà máa fish out báyìí. Bàbá yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. This is crossblogxtv. Don't forget to subscribe, like and the Lord told me something this last week we just finished. Lord said, my son, you see that thunder that normally strike? I want to use it for judgment. It's going to come out with fire. That when the thunder will sound, wherever it's going to appear, it's going to consume a lot of things that are there. I said, God. I said, if it thunder sound, is it going to affect me? The Lord said, it's not going to affect me. I want to use it for judgment. Since I know it's not going to affect me, then it can go ahead. Everybody normally say, whoever hits anyhow will die anyhow. You righteous don't walk in the dirty way. You righteous don't let them meet you in places that are dirty. I'm always happy that we have God in this land. I'm always happy. I was telling you something. I said God wants to use ambush to fight this nation. Look at the way God came with the ambush. He is now using Donald Trump. And that one will never listen to anyone. He put Nigeria on his list. Senator rẹ̀ wọ́n sign sí òun fúnra rẹ̀ ní kó bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí. Ó ní mo pàṣẹ àwọn orílẹ̀-èdè báyìí mi ò fẹ́ wọn nílùú mi sẹ́ ẹ má fún wọn visa. His senators did not agree with him, but he used his own executive power. Kì í ṣe ẹ̀yin ni ò ní fún visa. It's not you that are not going to give visa. Ẹ bá mú passport yẹn lọ máa fún yín. You go with your passport, they're going to give you visa. Ṣé wọ́n fẹ́ travel ló ṣe sọ pé bẹ́ẹ̀? Fẹ́ travel kí ló ń wá kiri? Tọ́lọ́run sọ fún ẹ pé ibẹ̀ nílùú ẹ̀. Kí ló sọnù tó ń wá? Àló lè ń gbogbo yín. Ó lè ń gbogbo yín. Fẹ́ lọ Amẹ́ríkà, mo fẹ́ lọ Amẹ́ríkà. Kí ló wà mẹ́? Àwọn olórí tó yẹ kẹ́ gbógun tì. Tó yẹ kẹ́ ká ké pe Ọlọ́run k'Ọlọ́run kó fi kú ṣà wọ́n kúrò bí kàńdá. Cry against our leaders that God should use death to pick them out. Nothing in America. Mama wa kan wà ní Canada. There's one of our mommy is in Canada. Ó ń bá mi sọ̀rọ̀ lásìkò. Ó ní bàbá. When she was talking to me yesterday. Ó ní bí Olúwa ti bẹ̀ mí bá máa wá Canada mi ò ní lò ju ọ̀sẹ̀ kan. That as God lives, ó ní ṣé ò sí. if she will come to Canada again, she will not use more than 1 week. Àmọ́ yìí o. Says, sir, we don't value it at all. Ó ní kíni. I said, what? Ibẹ̀ lọ bá àwọn ọmọ yín ni. You went there to meet your children. Ó ní point number 1 òtútù le jù. He said the cold is too much. Ó ní number 2 ẹ lè réyàn sọ pé ẹ káàárọ̀ o. He said number 2, there's no one you can exchange. There's no one you can exchange greetings with. There's no one you can exchange greetings with. You live a solitary life. He said those she came to meet. Sometimes she doesn't see some of them. Praise the Lord. Hallelujah. Mọ́mí dúpẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta o. Ó máa bó dé bus stop bẹ́ẹ̀ kó o tó dé bus stop kan ó rẹ̀ ni tí ó ṣe kíni yóò kí o. Ṣé ìlú nìyẹn ni? Is that a country?
That you live wà bí olóńdù. That you live a solitary life. Bólóhùn tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó ké pè. If anything happens, there's no one you can call. Oníṣẹ́ bẹ́ẹ̀ yín lẹ̀yìn wá wàkúwà tẹ́ fi lọ sọ́hùn. You are the one that is looking for nonsense that you travel there. Káwọn ọmọ ní kẹ́ máa bọ̀ ni. Did the children call you? Bẹ́ẹ̀ lẹ bọ́lọ́hùn sọ̀rọ̀ bólúwa o bó fẹ́ lọ Ghana ẹ̀jẹ̀ ní débẹ̀ ní ìsìn. You are the one that ẹ ti mẹ̀wàá ló jẹ́ àjẹsùn. Praise the Lord. Hallelujah. Orí ò ní fọ́ ẹ. Amen. Ẹni orí bá fọ́ lọ́hùn 119 náà máa pè. If you have a headache, you call 911. Èyí tó sì máa gbé fóònù ẹ. Àǹtí mi ẹ máa bọ̀ ẹ yọjú sí mi kíákíá. Ká tó wí ká tó fọ ìṣẹ́jú kan àǹtí ẹ ti ṣe kíni. Yóò máa bá ẹ ṣò yóò máa kẹ́ ọ. Àbúrò mi báwo ló ti ń ṣe kíní kan o ò lè rí bẹ́ẹ̀ lọ́hùn o. Your own. Gbogbo báyìí ṣé ìlú nìyẹn? Is that a country? Ẹ wo bí ibi tí àlàáfíà wà ní. This is where there is peace. Ìlú ọba níbo náà ń pè ìlú ọba ilẹ̀ Yorùbá ní ìlú ọba. Boríkì tó ń pè Yorùbá ni ọmọ aládé àbí kí ni ọba ìlú ọba tani sọ mi pé ìlú ẹrú lẹ̀ ń lọ ibi gangan ní ìlú ọba. This is the king's land. Àwọn olórí wa ló yẹ ká fi àdúrà ká fi kú ká bẹ Ọlọ́run kó fi kú ṣàwọn bí kàńdá. It's our leaders that we should pray that God should use them to pick away. Ọlọ́run ṣe ní sìn àwọn tó wà ní Canada ti pè ìkànnì dádì ẹ máa bọ̀ kí ló ń dín yín lọ́wọ́ olówó àti ra tíkẹ́ẹ̀tì ni ló bá sẹ́ndì owó mo mówó rẹ̀ mo kù ná 3 million ló sẹ́ndì sí mi ó yá dà sórí òkè kí mi wá kiri. Praise the Lord. Hallelujah. Tí bí sàwọn bá expire kò expire mi wá wàkúwà mi ṣe wòlíì tó ń wówó tí sàwọn bá máa expire ẹni irun ẹ̀ bá kún ní ṣe kí ni ìwà bàbà bí irun yín bá kún lọ́ọ̀ ẹ̀ máa bọ̀ á wà clipper lọ́wọ́ ẹ̀mí mọ́ tá a fi bá yín gẹ̀ kí wọ́n máa wá dèlù yín kí máa wá aṣọ àkànpọ̀ 5, 6, 7, 8, 9, 10 ẹ máa orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ọwọ́ máa wá gbọ́n gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ètí á máa wá ṣe Ọlọ́run ò ní jẹ́. Praise the Lord. Ẹ̀yin lẹ fẹ́ lọ Canada ẹ rí fisa gbà òtútù ó sì lù yín pa. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Ọlọ́run ń bẹ níbi ìlú táwa yìí. There is God in this nation. Ọlọ́run ń bẹ. There is God. Ọlọ́run ń bẹ. There is God. Mo sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run gan. I was telling some ministers of Ní God ọjọ́ Monday. on Monday. Olówó tí Donald Trump sẹ́ndì sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà yìí. I said the money Donald Trump sent to Christians in Nigeria Owó ìbínú ìdájọ́ ni o. is the money of anger, of judgment. Mo sọ fún àwọn onínú yín dùn pé So you are ẹ happy gbowó. that you collected money. Oníṣẹ́ rí wèrè Donald Trump. And you see that madman called Donald Trump. Mo ní ọ̀gá ẹ̀kọ́ lẹ̀ ó máa ṣẹ́ẹ̀lì yín. I said, write it down. He's going to bomb you. He's going to shell you. Ní ìsìn Look at it now. news ti jáde break news. Then, Pé gbogbo àwọn terrorists àtàwọn leader wọn àtàwọn tọ́jọ́ bẹ̀rẹ̀ pé wọ́n máa fi ìbọn bọ́ǹbù wọ́n máa fi pa wọ́n ọ̀nà tí ń jù ẹ gbọ́ ọ̀nà jù kan lánàá àwa mọ bíi tí Sultan of Sokoto fẹ́ gbégbà wọ́n ní kò síbi tó máa lọ táwọn ò ní gẹ́ẹ̀tì wọn ti wá para báyìí Tinubu igbákejì ẹ̀yẹn lè kó lọ́fíìsì mi ò fẹ́ràn ẹ o igbákejì ẹ̀yẹn lè kó lọ́fíìsì àwa làwa dá wàhálà alẹ̀ nínú àwọn ọ̀run lọ́hùn igbákejì ẹ̀yẹn kó ṣé rí gbogbo àwọn tẹ́rọ́rìsì tó ń bá ìwà lọ́fíìsì lé gbogbo wọn dànù
Possible. Praise the Lord. Hallelujah. God wants to walk in this nation. God wants to walk in this nation. Before the arrival of Jesus, a covenant that he has for Yoruba land will come to pass. And God is standing firm with that covenant, which we know in the heavens of heavens. God is standing firm with that covenant. Hallelujah. 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 My children were watching me yesterday when they came to my house. I don't have money, and I was spending money. I don't have money, and I was spending money. Praise the Lord. Hallelujah. Abi, gbádùn ayé. Sọ̀rọ̀ mọ́.